Alhamdulillah, ẹni tó ló máa ń ṣàlùwàlá láti lè wá sí ọjà tó ń lè máa lóró àlùwàlá yìí láti fi ṣe sọlẹ́ láti fi kí al-Qur'an. Bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀ríà sọ pé gbogbo àlùwàlá tá a bá ṣe nítorí tí a máa ṣàlùwàlá fún kan, kò sí nǹkan tó burú ká lò fún gbogbo nǹkan míì tó bùkátà àlùwàlá. ìyẹn ni pé ńgbà tẹ́ ṣàlùwàlá ẹ ṣe pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ lò láti fi ṣe sọ̀lá. ẹ bá àmọ́ tí fi ṣe sọ̀lá, ẹ lè lò láti fi kí al-Qur'an, ẹ sì lè lò láti fi ṣe gbogbo sọ̀láàtì gbogbo. àmọ́ tó bá ipá níyàn tẹ́ fi ṣe àlùwàlá rẹ̀ ó jẹ́ fún nǹkan táyì ṣàlùwàlá fún, àlùwàlá yẹn ò ní wúlò fún àti fi ṣe sọ̀lá àbí láti fi gbé al-Qur'ani lọ́wọ́. bí àpèjú ẹni tó ṣàlùwàlá nìsín torí pé ẹsẹ̀ ra mọ́tò, ó wá ní wọ́n fẹ́ wọnú rẹ̀ láì ṣàlùwàlá, ó wá ṣàlùwàlá ó lè bá fi gbé àlùwàlá wọnú mọ́tò rẹ̀ nígbà àkọ́kọ́. àlùwàlá yìí tásìkò sọ̀láàtì bá tó tí ó bá já kò tọ́ láti fi ṣe sọ̀lá, torí pé àlùwàlá tó ṣeun ó ṣe ni fún nǹkan táyì ti torí rẹ̀ ṣàlùwàlá. nínú àṣà àti ṣe àwọn Yorùbá, tíyàwó wọ́n bá gbé ìyàwó tuntun wá tí ó bá wọlé ọkọ, àwọn màmá máa ń dá lásà pé kó ṣàlùwàlá kó tó wọlé. wọ́n á dúró sẹ́nu ọ̀nà, wọ́n máa wá wo bí ṣe ń ṣàlùwàlá. bí a jẹ́ pé ńgbà bá parí àlùwàlá ní ó wọlé. àlùwàlá kò tó láti fi ṣe sọ̀lá, torí pé àlùwàlá ni fún nǹkan tí ṣẹ̀ríyà tí ó sọ ká ṣàlùwàlá nítorí ẹ̀. ẹlẹ́yìn ìjẹba wọn láwọn ti sákò lọ́dọ̀ ọkọ àwọn, ó ti ṣe díẹ̀ látàrí nínà àti nínini lára eléyìí tọ́kọ ń ṣe fáwọn tágbára àwọn ọ̀ká láti máa fara dà á. ṣùgbọ́n láti gbàdégbà ni ọkọ máa fi yá wọn pé ohun ọkọ ọ̀lẹ̀ o kò jó yọ tóbìnrin bá sá kò túmọ̀ sí kọ́kọ́ ti kọ́ wọ́n lọ sá kí lọ sá fọ́kọ rẹ sí. wọ́n á sọ pé o ò lè gbé pẹ̀lú rẹ̀ má nítorí pé ní ọlá ìwọ lọ bọ̀ dànù, ọ bọ̀ dànù pọ̀ fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ má. ó sì bọ̀ dànù nípa dá sọ̀dáàkì rẹ̀ padà fún ọ. wọ́n á fọ nǹkan pé èmi ò ń jẹ́ ìyàwó rẹ̀ má, mo bọ̀ dànù láti wákàtí ìlọ èèsọ̀kọ̀ mi má, ẹ sì dá sọ̀dáàkì rẹ̀ padà fún. ọjọ́ bó ti ṣe jẹ́. àmọ́ bẹ́ẹ̀ ti ṣe wà ìyàwó rẹ̀ náà lẹ́jẹ́. ẹ sì wá ṣọ́ra láti ṣe nǹkan tí obìnrin tó lọ́kọ gbọ́dọ̀ ṣe. nítorí pé Yorùbá lẹ́vù ẹ̀yin lè máa pín gbàtẹ́ ti kókó mbẹ́ ẹ ìkọ̀jọ́kọ yín má kí lẹ̀ lè ṣe má ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan tí ò tọ́ sí obìnrin tó lọ́kọ. pẹ̀ kí èsàrà òní ni kò sì gbọ́dọ̀ dọ̀la màtẹ́yìn ti mọ̀ pé ẹ fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ ma, ẹ dá sọ̀dáàkì rẹ̀ padà kẹ́ ẹ sọ pé ẹ bọ̀ dànù ẹ jẹ́ ìyàwó rẹ̀ ma, ẹ wá ṣe nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn rẹ̀. Allah ló mọ iye nǹkan oṣù tẹ́ ti ṣe ní ìsù. nígbà tí èsì pé ẹ ṣe bófin ṣẹ̀ríyà bó ti ṣe sọ pé kẹ́ ẹ ṣe. wọ́n lẹ́ni tí wọ́n jí gbé tó wá ń fosùn kan wà lọ́wọ́ àwọn ajínigbé tí ò ṣe sọ̀lá, báwo ni ó ti ṣe pẹ̀lú gbogbo sọ̀láàtì wọn? gbogbo ẹni ọ̀sán padà, gbogbo ẹni ọ̀sán padà. tó bá lọ kú báwọn tiẹ̀ bá lẹ́yìn náà àwọn ajínigbé náà ní kọ́ má ṣe sọ̀lá, ó ní ó fẹ́ ṣe sọ̀lá. ẹ̀ ń kọ́ ha sẹ́yìn ti lọ bẹ̀rí ni. wọ́n máa ń gbà kí wọ́n ṣe sọ̀lá torí pé ń gbà mí mùsùlùmí náà ń bẹ láàrin wọn, kódà ń gbà mí ọ̀kan nu wọn ni ó sì lè má mú. gbà mí tó máa rí pé ẹni táwọn mú ọmọ kí ó ju àwọn lọ wọ́n ní kó ṣe lè má mú, kò dínà kí wọ́n ṣe kà ó, àmọ́ wọ́n tún tò lẹ́yìn rẹ̀.
Olúwa kó má jẹ́ kárí kó sì bá wa fòpin sí i. Kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn ń bọ́ sínú ìpọ́njú, àwọn èèyàn tí wọ́n ń sanwó ọjà tí wọ́n rà tó bá láwọn fẹ́ gba èèyàn àwọn sílẹ̀. Olúwa kó fagbára ìjọba ká wọn. Wọ́n láwọn ń bá wàhálà pàdé níbi iṣẹ́ àwọn ń pa arún gbọ̀n, àwọn ò sì tí ì rí sẹ́mi ara ń tà ń wí nù. Mọ̀rùkọ́ ti yé yín, ara ń tà wí ń bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ nù. Tí ẹni tí wọ́n bi léèrè ò ní sòdodo tó ṣe pé kí ni ó sọ òtítọ́, wọ́n ti lànà kó sòtítọ́ lẹ̀. Ibi iṣẹ́ mi wọ́n ní kí n fárùn gbọ̀n, èmi ò sì tí ì rí sẹ́mi. Àfààyàn bá sọ pé ńgbà tó ò tí ì rí sẹ́mi fa irun gbọ̀n rẹ. Mo rò pé yé yín, ò gbọ́dọ̀ fa fisẹ́ wọn lẹ̀. Allah ó pèsè sẹ́mi fún ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́. Wọ́n ní báwo làwọn ṣe lè yí kádàrá padà? Tí nǹkan kan wà tó lè yí padà, ṣé máa yí padà? Bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ pé la yaruddu al-qadara illa ad-du'a. Nǹkan kan ò lè yí kádàrá padà àfàdúà. Ẹ wá ní báwo la ṣe mà àbóònù wá ṣe má kádàrá rẹ tẹ́lẹ̀. Àyàn fẹ́ràn karambani pọ̀. Tí ẹni kan máa ṣàdúrà pé Olúwa jọ̀rọ̀ mi ó dá, mọ́jọ̀rọ̀ mi ó bàjẹ́, ní tó bá dàbí ìgbà tó ṣe púpọ̀ dá nínú tó kọ fún mi, bá mi yí padà sí dáadáa lọ́ba tán. Ó sì rí pé dáadáa ní ìṣẹ̀lẹ̀ sí ọ, kí ló mọ̀ tó kọ fún ọ tẹ́lẹ̀? Tábìọ̀n karambà ní kọ́ máa wádìí tí ó sì. Ọjọ́ bó ti ṣe jẹ́jà rí, ara tó gbé wọn lọ lé ológun. Ológun afọ́jú tó náà ríran. Wọ́n máa fẹ́ ọ́ aláǹgbá ni o, ọpọmọ. Irọ́ lásán. Tálàǹgbà bá pamọ́ kọ́ kí ni túmọ̀ rẹ̀? Wọ́n ti mọ̀ pé táwọn fi mú ọ nù. Torí di eléyìí, wọ́n sá ti máa tọrọ ìwọ Olúwa jẹ́ kó já sí pé gbogbo ń tọ́ ọkọ fún mi láyé yìí àti lọ́run dáadáa ni. Allah máa bọ̀ yí àìdá padà sí dáadáa, yóò máa bọ̀ yí àìdá padà sí dáadáa. Kò bùkátà, Allah ò bùkátà kó sàlàyé fẹ́nikẹ́ni lórí nǹkan tí ń ṣe. Tani ó bá sàlàyé fún àwa akpọ́rọ̀ǹtù. Láti sọ pé wá wo sọ̀rọ̀ pé àìdá ni àti bọ́ sọ́ di dáadáa kọ́ ọmọ bàá bínú. Àṣìbẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ìwọ sá ti máa tọrọ dáadáa. Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Ó ti tó. Eléyìí ń jẹ́ báwọn. Wọ́n lẹ́ni tó bá jẹ́ kó ṣàfọwọ́fà táburú fi ṣẹlẹ̀ sí tá a pè ń kádàrá tí yóò jìyà lórí àfọwọ́fà náà bí ẹni tó lọ sùn títí sí títì tí mọ́tò wa pa láì jẹ́ pọ́ ya wèrè tí mọ́tò wa pa kádàrá tiẹ̀ ni pé bí ó sì kùnà ṣé lórí ipò sùn sí títì yẹn tí yóò jìyà bẹ́ẹ̀ ni lábẹ́ òfin Allah ó ti takò òfin Allah tó ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín gbéra yín lọ síbi ìparun. Olúwa ó bi léèrè ńjọ́ gbẹ̀ndàl qiyamah kí ló dé tó fọ ara rẹ tíra rẹ lọ síbi ìparun. O rò pé yé wa bí ẹni tí ń fejò ṣeré ó ní ọmọ ilé alápá làwọn ọmọ ejò làwọn wọ́n máa fejò ṣeré wọ́n máa fi ọká ṣèbé wọ́n máa gbé báyìí wọ́n máa ṣe báyìí ejò kan sàn lọ́ba ó ti dáràn lábẹ́ òfin ṣẹ̀ríà àmọ́ kádàrá tiẹ̀ ni ejò ń bẹnu tó máa fi ṣeré àbí wọn náà tó ń fi kìnìún ṣeré wọn á kó kìnìún sínú kéèjì ó tún sí kéèjì àwọn kìnìún náà ń fà má wọn sọ bisikíìtì sí wọn lẹ́nu àwọn wò pé adúrú ẹnu yìí pẹ̀lú bisikíìtì làwọn bá ra mú wọ́n gbá gbogbo rẹ̀ gbóúnjẹ ọ̀fọ̀ ara rẹ̀ tíra rẹ̀ lọ síbi ìparun àmọ́ kádàrá pé bí ó ṣe kú nù ọjọba wọ́n ní màmú àwọn wọ́n máa retí kọjá pé àwọn làwọn rágbó léyà fún wọn táwọn bá ti wá rágbó léyà fún wọn wọ́n máa bínú bóyá ìmáàmù náà ń jàǹfààní èkó ni nítorí pé èkó nílùú owó
àtẹ̀yìn náà bá ra àgbò fún lè máa mú sí ó burú ni abẹ́ fún ọ lówó sùn náà ẹ̀ dáhùn mọ́ ọ àmọ́ ńgbà tẹ́ sọ̀rọ̀ àgbò ẹ̀ ti sọ pé àwọn ẹlòmíì sọ pé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ sẹ́ǹ fún lówó sùn ẹ̀yin sọ pé ṣé kò ní sẹ́ni àbí tẹ́ ń dọ́gbọ́n sọ mi ṣé bó náà níṣẹ́ ńgbà ìmáàmù ṣé bẹ́ẹ̀ náà níṣẹ́ àbúrò ọmọ wọ́wọ́ àwọn jama gbà tí èsì pọ̀ ń jàǹbá lẹ́yìn náà sẹ́ǹsì 419 kò sí tó burú tẹ́ bá ràgbò tẹ́ bá bù àmọ́ kọ́ máa wojú yín kọ́ máa wọ́wọ́ yín Islam ọkọ wa bẹ́ẹ̀ torí nínú tó tètè da iye èèyàn nù láyé yìí bí kọ́ máa wọ́wọ́ àwọn èèyàn kò sí tó o bá ṣe lè má mú sóò ní ṣe sọ̀láàtì ó fi wá dupọ́ ọmọ wọ́wọ́ wọn sí ọ̀rẹ́ láyé ságbó nǹkan sọ́wọ́ rẹ̀ ọ̀ka láti dú tó bá mọ̀ págbó sàrà ni sọ̀rọ̀ pé ọwọ́ rẹ̀ ò ní ka láti dú dáadáa torí pé wọ́n pọ̀ ni tí àwọn rẹ̀ tẹ́ bá jà lọ́jọ́ ọdún ọgbọ́rọ̀ àwító náà ń du ẹran àbí káàkì jàmá tí wọ́n bá ra fún ọ ìwọ so torí de eléyìí báyìí kálukú ọ̀rọ̀ àgbò rẹ̀ fúnra rẹ̀ wọ́n tún wá ń kẹ̀sùn sí wọn lọ́rùn pé wọ́n ọ̀rọ̀ àgbò fún ọ aláìsọlẹ̀ àbúrò ọmọ kẹ̀sùn sí wọn lọ́rùn Olúwa ní má alal muhsinina min sabil àfààyè bá wílẹ̀ fún yín lórí ẹni tó ṣe dáadáa ẹ máa fún mi lọ́dọọdún ọ gbọ́dọ̀ sọ pé èé ti rí tẹ́ fi fún mi lọ́dún yìí Olúwa ló wọ́n fààyè rẹ̀ lẹ̀ ọyọ ni wọ́n fi fún ọ kọyọ wọn ò fún ọ kálukú sinmi ọjà bó ṣe jẹ́ wọ́n ní sáré mọ́ pẹran léyà fún bàbá àti ìyá tán ti kú rárá àfi tó máa ṣàsọtẹ́lẹ̀ rẹ̀ wọ́n sì fowó rẹ̀ lẹ̀ rẹ̀ bí kí bàbá sọ pé nínú ìdákanu mẹ́ta dúkìá mi tí mo bá kú ẹ má bá ń pẹran nù rẹ̀ lọ́dọọdún torí kó lè jẹ́ pé ìdákanu mẹ́ta yẹn owó tí ń develop ni bàbá yín lówó nítorí wá já sí ìdákanu mẹ́ta ti dúkìá bàbá yín ó ní pé bàbá yín ní ilé kan lájà òun lọ jẹ́ ìdákanu mẹ́ta ilé yẹn ó sì ń pa owó tó ń lọ bí 3 million lọ́dọọdún bàbá wa sọ pé ìdákanu mẹ́ta ẹ máa fi kọ́ mọ́ṣáláṣí ẹ máa fi gbẹ́ kànga ẹ máa bá ń palẹ̀ yá ń bẹ̀ lọ́dọọdún wàsíyà rẹ̀ la mú sẹ́ sẹ́sì máa pọ́wọ́ yìí inṣàlá ọdọọdún ní ọmọ wọlé tó eléyìí àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ bùkátà rẹ̀ inú nǹkan tá a lè ṣe fáwọn bàbá àti ìyá wa tá a máa ń pẹran léyà wa oníkí sọ pẹran léyà mi ni o àti ìyàwó mi àtàwọn ọmọ mi àti bàbá àti ìyá mi àwọn náà tún gbalada tó àbùkátà ká pàkan fún wọn lọ́tọ̀ eléyìí ò jẹba. wọ́n lóbìnrin tó kú nígbà tí ń ṣe nǹkan oṣù bó láti ṣe àwẹ̀ nítorí pé wẹ̀yún kìí ṣe pé wọ́n wẹ̀ pọ́ fẹ́ fi ṣe sọ̀dáàt àmọ́ ìwẹ̀ òkú ọ̀ràn àyàn ni kò bá àkú lẹ́ni tí ń ṣe nǹkan oṣù kò bá àkú lẹ́ni tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀. wọ́n ní sí ọ̀rọ̀ yìí dáa sọ́ba ìgbàgbọ́ òdodo mu kí wọ́n sọ pé kí Allahu bá mi yanjú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni kọ́tàpẹ̀sì gbogbo nǹkan pátá tẹ̀ máa ń fẹ́ láyé ẹ máa bẹ Allah kẹ́kàn má èdè tẹ́ pè tí ó bá mi yanjú ọ̀rọ̀ mi kò lè yanjú Ya Rabb bá mi yanjú ọ̀rọ̀ mi kọ́ dájú bí wọ́n ṣe ń fẹ́ lọ kọ́tàkó tawhid wọ́n ní sáà máa dákọ̀ ara wa nígbà tá a bá fẹ́ pa ẹran léyà wa bẹ́ẹ̀ ni eléyìí ni ẹran léyà mi ẹran léyà mi ó ti tó kò nídìí pé ẹran léyà mi Abdulsalam kò bùkátà àsọlénu ẹran léyà mi Allahumma wọn á ní báwọn yẹn ṣe pọ̀ tó níwájú Allah ọ̀rọ̀ Allah sáwọn ẹ̀dá rẹ̀ kìí ṣe bí ọ̀rọ̀ ẹ̀dá sẹ́dá sẹ́mọ̀kọ́rọ̀ ẹ̀dá sẹ́dá nìsí tí a bá fojú wora wá ń bì
tàbá túká táwa pàdé ní Broad Street ń bẹ̀ ní ìsìn tájọ pàdé ó lè máa pé jilsa lèmi ti ń bọ̀ sẹ́yìn náà lọ jilsa ni sẹ́mi kó béèrè bẹ́ẹ̀ nítorí pójú tiwa kò lè kára wa tán àmọ́ pé yẹn pọ̀ ìlè dá ìmọ̀ pé wà ń bẹ̀ Allah ọkọjá bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ̀sọ́kúsọ wípé bí yẹn ṣe pọ̀ tó wájú ẹ̀ bí fáìlì ṣe pọ̀ tó wọ́n tún rí fáìlì tèmi ó ń bá mi yanjú ẹ̀ ọ̀gbádùn gbogbo ẹ̀dá tó lù wá dá pátá kò sẹ́nìkan tọrọ rẹ̀ pamọ́ sí Allah tí gbogbo wa bá dúró tá a bá tọrọ tó bá yóò fún kálukú ní tọrọ tí ò ní tàsí ó mọ̀ ní Allah kì í máa ṣe yàn torí de eléyìí ìsọkúsọ ni pé bá a ti ṣe pọ̀ tó wájú rẹ̀ nísìnyí rántí mi abẹ́ ìgbọ́sọkúsọ tá a lọ gbàgbé kò gbàgbé ẹnikẹ́ni. wọ́n ní àṣà àjọ máa gbé ìnáwó lé lọ́gbọọgba tí wọ́n máa ń dá láàrin ọkọ àtìyàwó báwo ni kí ni Islam rí sí Islam rí sí pé kò dáa ìlànà tí ọ̀tọ̀ ni ìlànà tí Islam là kalẹ̀ ni pé ọkọ ni wọ́n máa gbé ìnáwó lé afẹ́ sanwó lé ni afẹ́ jẹun ni afẹ́ tọ́jú ọmọ ni afẹ́ rán ọmọ lọ ilé ẹ̀kọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ tó ọba tó bá bọ́ ọ máa ṣe máa ránṣẹ́ pàlákàrà Allahu azza wa jalla wá ṣàdéhùn ńlá fún ọ tí wọ́n bá ti ń sojúṣe rẹ̀ ọ̀nà ọmọ là fún ọ Olúwa ní ya ibna Adam nínú hadith al-Qudsi ya ibna Adam unfiq alayk máa ná èmi náà máa ná lé ọ lórí àdéhùn lélẹ́yìí torí rẹ̀ yín tẹ̀ ń bá ná léyàwó yín lórí wàláhì ẹni táwọn ná àdúrà yẹn gbà bùkátà yẹn ọmọ bíá ẹni tí ì náwó kò dọ́gba pẹ̀lú ẹni tí ń náwó ẹni tí ń náwó yìí ó ti sánà kálí kan bówó àwọn èèyàn wa tí wọ́n ń lọ lóyìnbó àbí wọ́n ń lọ òkè òkun lọ ṣiṣẹ́ àtọkọ àtìyàwó àwọn ní wàhálà yìí máa ń sábà ṣẹlẹ̀ láàrin wọn ìgbà tí wọ́n ríṣẹ́ ó lè jẹ́ pàtọkọ àtìyàwó iye kan náà wọ́n jọ ń gbà ọkọ ń gba £3,000 ìyàwó náà ń gba £3,000 ọkọ ń gba 10,000 riyals ìyàwó náà ń gba 10,000 riyals sẹ́mi kígbà tí wọ́n ń lọ ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wò lókèrè tí wọ́n fojú tẹ́ḿbẹ́lú nàìjà pé nàìjà ni ò ti sówó àbí ẹ̀kọ́ ni ní ìṣó ti gba £3,000 ọgbà 10,000 riyals ilé tó gbé ńkọ́ sórí fi sabilillah ń bẹ kò sí ọgbàlẹ̀ tọba rí tó ń gun mọ́tò ọ̀rá ni mẹ́ńtẹ́nánsì mọ́tò àpò rẹ ni táàrẹ̀ bá ṣẹ́yìn àpò rẹ ni tọ́ba jẹun àpò rẹ ni yóò padà já sí naija level nítorí tọ́ba sanwó lé tọ́gbọ́ gbogbo bùkátà yìí nínú 10,000 riyals ó lè jẹ́ 1,500 ní ọmọ sẹ́kù ẹ dákun ṣé 1,500 náà ló ń tẹ̀lé jọ fún nàìjà ó ní £3,000 yẹn ó lè jẹ́ pé owó tí ń ṣẹ́kù fún kò tó 1,000 lóṣù tó bá san gbogbo àwọn nǹkan tí ó san yìí ó dàbí ìgbà tí yẹn lọ ṣiṣẹ́ fún ṣẹ́ ó dàbí ìgbà tí yẹn lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ọkọ wa fúnlẹ̀ mọ́yàwó wípé ọ̀rọ̀ pé Islam sọ wípé ọkọ ni wọ́n máa ṣe náwó nǹkan work níbi tá a wà yìí lẹ́yìn náà sọ ọmọ pé òun bọ́ work tiẹ̀ tí wọ́n náà fi wá bí gbogbo owó sí tó bá gba ọmọ kò fóònù ọ̀pọ̀ àìmọye ń jà lọ́wọ́ báyìí lókè òkun àtọkọ àtìyàwó tọrọkọ fẹ́ máa gba gbogbo owó lọ́wọ́ rẹ̀ ìyàwó náà sọ pé mi mò ń ṣiṣẹ́ tèmi náà lóbi tí mo fẹ́ tọ́jú ni tọ́ba ọjọ́ yanjú rẹ̀ ọkọ lè ní ọmọ kó dájú wa torí gbogbo àwọn expenses tó ń ná oníkọ́kọ́ ló wọ́n máa gbé ìyàwó sọ pé wọ́n gbà torí pé Allah sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ọmọ kéwkéá ni
wàláhì ń bẹnu tí ń dá wa lálẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ sókè òkun báyìí. síbẹ̀síbẹ̀ ìyàwó rẹ̀ gbà ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkọ ní ọmọ náwó léyàwó lé lórí o bàbá wa Mẹ́kà bàbá wa ní New York bàbá sì wà ní Paris ọkọ náà ni ọkọlọkọ ń jẹ́ bàbá sì wà ń gbọ́ ọ̀rà ọkọlọkọ ń jẹ́. Allah máa ràn yín lọ́wọ́ ọ̀hán ní sọ pé èkó la wa ilé wọn òbóró o lè fi ìyàwó rẹ̀ sí Ìbàdàn kí ọmọ àwé kó wá ṣiṣẹ́ lójoojúmọ́. mo rò pé yé wa báwo lẹni kó ṣe ṣiṣẹ́ tó gbà lọ́wọ́ rẹ̀ níbo ló ti bá làákà ìmú nẹ́ẹ̀sì Islam níbo ló ti bá làákà ìmú nǹkan tí Islam kan sọ lè tọ́ dọ́gba ó náà ní pé ìyàwó rẹ̀ tí ó bá náwó rẹ̀ kó jẹ́ kó gbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ olólówó ọwọ́ rẹ̀ lówó wa àmọ́ wọ́n kàn yọ̀ǹda fún mi àmọ́ pọ̀ gbowó rẹ̀ rárá Islam ò faramọ́. ọ̀rọ̀ àpọ̀ fi obìnrin tó lówó ẹlòmíì ní sùnmọ́ gbọ́ wọ́n fẹ́ bọ́kùnrin kan àtìyàwó parí ìjà lẹ́kọ̀ọ́ iná ni ọkọ sáyé pọ̀ òsè má kí ló dé ó lòún sì fẹ́ ni bó ló ṣe sì fẹ́ ó lòún ṣe bó ni ọmọ ìyó ń bàtà kan wà tó lówó láàrin ìjà ọwọ́ àmọ́ rí ọmọbìnrin yẹn ìtòsí ọ̀dọ̀ màmá ni máa jókòó kọ̀ wá mọ̀ títí wọ́n fi fẹ́ pé kì í sọ màmá yẹn máa ní tó bá jọ́ ọmọ rẹ̀ ńkọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ máa gbowó rẹ̀ ó lè nìyẹn Islam ọgbà lóòótọ́ tíyàwó èèyàn bá lówó ń tọ́ da ni o àmọ́ ní fúnra rẹ̀ mo rò pé yé wa kìí ṣe pé èèyàn máa gbó àbẹ́yìn máa gbowó lọ́dọ̀ ìyàwó yìí wọ́n ń béèrè alhamdulillah kò túmọ̀ sí pé tó bá fẹ́ ràn ọlọ́kọ́ ọmọ gbà o kí wọ́n má di sakọ́jìyà o kìí ṣe pé wọ́n lọ́ọ́ máa tọrọ o olóní ọkọ mi o mo ràn ọ́ lọ́wọ́ kìí ṣe pé tó máa pa lọ́n gbogbo gbà èèyàn ní Khadija ẹ gbọ́rọ̀ sáàmẹ́bí ni wọ́n so tó bá finú fẹ́ dọ̀fẹ́ ràn ọ́ lọ alhamdulillah ẹ tún lọ dì í mú ṣàṣà lóbìnrin náà tí máa ràn ọkọ lọ́wọ́ tí ò ní sèrègùn ọ̀fẹ́ sí èèyàn bíi Khadija ọ̀fẹ́ sí so eléyìí jẹba wọ́n ní ìmáàmù àwọn ọmọ kékeré wọ́n fi ń ṣe lè máàmù àwọn bàbá kan wá ń yarí pé níbi táwọn àgbàlagbà wà ọmọdé ṣe lè máa ṣe lè máàmù kò sí nǹkan tó burú mbẹ. Amr ibn Salama radiyallahu anhu ó ní láti gbà tuntun wa níbi ọmọ ọdún 6 sí 7 ni wọ́n ti fi mí ṣe lè máàmù torí àwọn èèyàn mi wọ́n kóra lọ bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tá nàbì wa kọ́ wọn ó ní pé tásìkò sọ̀láàtì bá tó ẹni tó bá mọ Al-Qur'ani kejì nínú yín ni kó máa ṣe imam fáwọn èèyàn èmi náà sì ń bẹ pẹ̀lú wọn lọ́jọ́ yìí ó wá ṣẹlẹ̀ pé mi ni mo mọ Al-Qur'ani jù bó ló ṣe máa jù ó ní tó ṣẹlẹ̀ ní pé ọ̀dọ̀ wa wà lọ́nà táwọn èèyàn máa ń gbà lọ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ti wá gbọ́ Al-Qur'ani kan lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam tí máa ń kàlákàtúnkà tọrọ ọmọdé lè ní èmi máa hàn bá Al-Qur'ani ṣe pọ̀ lọ́dọ̀ rẹ̀ ni ọmọ Al-Qur'ani ọha sórí ju gbogbo àwọn èèyàn rẹ̀ lọ ìgbà tí ànábì wa sọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n ọmọ yìí náà lọ mọ Al-Qur'ani jù ó ní mo ti ń ṣe lè máàmù fún wa láti ọmọ ọdún 6 sí 7 eléyìí ń ṣẹlẹ̀ nígbà tí ò ságbàlagbà tó mọ Al-Qur'ani kì tó bá pẹ́ láàrin tí àwọn àgbàlagbà tó mọ̀ kí wà àbúrò fọmọdé ṣe lè máàmù tó bá jẹ́ pé àwọn àgbàlagbà mọ̀ kéde nìkan àmọ́ inú Ramadan la wà afẹ́kẹ́ tó pọ̀ nínú Al-Qur'an àwọn ọmọ kéékèèké gbogbo Al-Qur'an ni wọ́n ti bọ́ wájú jàre ká tó lẹ́yìn rẹ̀ mo rò pé yé wa ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́ kìí ṣe pé àgbà tí wọ́n mọ nǹkan kan nínú tá a fẹ́ ṣe nínú ẹ̀sìn bíi korofóní kò nídìí kó máa bínú bí ẹ sọ dàgbà masha Allah la quwwata illa billah àgbà tí wọ́n mọ nǹkan kan ságbàánu ẹlẹ́yìn àgbà kọ́ ọ nípa àmì òpè lágbà ọ so ẹni tó mọ kéwú àwọn àwọn gbogbo wa rí pọ́nmọ́ àdàkùn bọ́ wájú jàre bọ́ wájú so tó bá sì mọ Al-Qur'an ó súnmọ́
ó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tọrọ mọ́ sọ̀láàtì náà yóò tún mọ̀ jù wá lọ. tẹ́lẹ̀ yìí jẹ́ bó ṣe jẹ́ àtàwọn ọmọ wa àtàwa náà kó lọ́ọ́ ṣàánú gbogbo wa kó lọ́ọ́ kó jẹ́ ká lè máa ṣe dáadáa. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu. Ẹjọ́ gbogbo àwọn tí àwọn àwọn olóró bí spíkà ẹjọ́ gbogbo àwọn àjọ spíkà yẹn àwọn táwọn bí lọ sí gbogbo ẹjọ́ ìgbòho lẹ́wọ́n lẹ́wọ́n lórí ẹjọ́ báyìí lọ ẹgbẹ́ wọn sí aláàṣẹ náà torí kálukú wa aláàtẹ́bí aláàṣọ nílẹ̀ ìtàdàfẹ́ àfipá tó lè ṣe tó bọ̀ tí nọ́mbà yẹn ẹjọ́ oṣooṣù máa máa pè àwọn tí